Suratu Tawbah àyá 84 ọlọ́ni wala tusalli ala ahadin minhum mata abada ila nabi ọgbọ́dọ̀ sàdúwà fẹ́ ní kankan ní wọn tó bá kúmá wala tusalli lórí wẹ́gẹ́ má kí ló sí wọn lára wọn ìrọ̀pọ̀ wọ́n jẹ́ kí ní jọmọ́ má sí àdúwà fẹ́ ní kankan àdúwà wọn sì ní pé má tọrọ àforíjì má sì tọrọ ìkẹ́ albayanuwa ó ní kálukú wà ní kí ní ààyè rẹ̀ tí kú bá ti dé tọ́ tó kù lẹ́yìn ikú kú ní kálukú ma lọ anú ẹ̀fọ́ ara wọn ọkùnrin olómi òkúta àwọn tí bẹ́ lọ rẹ̀ yìí ṣe pé ma ń sinmi ìbíkú gbogbo ìgbà náà ni àmọ́ ìtọ́lọ̀ bá lójú bá nígbà ní àbí táwọn èèyàn bá sẹ́lẹ̀ sí ẹ̀ tí ẹwà lọ láǹfààní àti sí ẹ̀mú sì máa bá yà pé àá tí inú àlùmọ̀ yìí náà láti lẹ́ni tí tó ń sọ ìrẹ̀lẹ̀ nípa pẹ́ni tí ìbá ṣe mùsùlùmí gbogbo ẹ̀sìn tí ò bá máa ṣe tó bá jáde láyé ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ ṣàdúrà lọ́dọ̀ mùsùlùmí àkọ́kọ́ gbogbo ẹni tí ìbá ṣe mùsùlùmí nígbàtá àbájọ ń bẹ láyé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala já mọ̀ pé wọ́n dìsáàbù ká sí dáadáa sí wọn wọ́n dìsáàbù kí ni ká sí dáadáa sí wọn so Ọlọ́hun Ọba ti pa wá láṣẹ rẹ̀ nínú Al-Qur'an la yanhakum Allah 'anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim ṣùgbọ́n tí èṣe mùsùlùmí dáadáa ní ká fi bára wa lò nílé ayé tí ìbá ti ṣe pé wọ́n gbógun ti wá nínú ẹ̀sìn àbí wọ́n lé wa kúrò nínú ìlú pé àwọn onígbà ká ṣe Islam nínú ìlú ìgbà náà làwọn náà tó ní ṣe dáadáa sí wọn àmọ́ disturb wa àkírun wa ọ̀dá mọ́ kírun ọ̀dá mọ́ gbàwẹ̀ ọ̀dá mọ́ ṣe súnà ọ̀dá mọ́ ṣe Islam wọ́n àdẹ̀lé wa kúrò àdáwà láàmú àwọn náà dìsáàbù pé a máa ṣe dáadáa sí wọn albayanu wàdá àmọ́ títí tán bá ti dé pẹ́ni tí ìbá ṣe mùsùlùmí àdúà táa máa ń ṣe fún mùsùlùmí Ọlọ́run foríjì Ọlọ́run kẹ́ ẹnìkan ò dìsáàbù ẹ̀ àfẹ́ní bá jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa pé jẹ́ pé ìtẹ́kù àwa mùsùlùmí ní tiwa lọ́tọ̀ àbí àwọn kírísítẹ́nì náà ní tiwọn lọ́tọ̀ àwọn aláwo náà ní tiwọn lọ́tọ̀ bí kírísítẹ́nì bá kú wọ́n ní gbé wá sọ́dọ̀ àwa mùsùlùmí mo ni wọ́n gbé lọ ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ báláwo bá kú mo ni wọ́n gbé náà lọ ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ bí mùsùlùmí bá kú dáa ló gbé lọ́dọ̀ àwọn eléríwó la a máa wá bí tí ó ní ìtẹ́kù mùsùlùmí wa ṣe bí bá ṣe ń wá ìtẹ́kù ọ̀tọ̀ọ̀tọ̀ fún ara wa ìyẹn ni báńdì yẹn tẹ́ bá mọ̀ ààlà nìyẹn pé oníkálukú ní ààyè tí ẹ̀ kírísítẹ́nì ẹgbẹ́ wọn ó ṣàdúrà fún ara wọn kọ́dẹ̀ ṣètò ara wọn bá ti máa ń ṣètò ara kò sí tó kàn wọ́n gẹ́gẹ́ mùsùlùmí aláwọ̀ kan kú àwọn aláwọ̀ ẹgbẹ́ rẹ̀ wá láwọn fẹ́ forí rẹ̀ mọ̀kan kò sí tó kàn wọ́n fi wọ́n lẹ́ẹ̀kan ṣòkó ara wọn bá ti wọ́n mùsùlùmí ọmọ ìyá àti ẹni tó bá ti jáde láyé ìwọ náà gbọ́dọ̀ ṣe ojúṣe inú Al-Qur'ani wá sọ fún wa Ọlọ́run bá sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam Suratu Tawbah àyá méjì ni Ọlọ́run ma kana lin-nabi Ọlọ́run kò tọ́ fún Ànábì Ọlọ́run walladhina amanu àtàwọn ẹni tí wọ́n bá jólúgbàgbọ́ òdodo ay yastaghfiru lil-mushrikeen Ọlọ́run wọn gbọ́dọ̀ mọ́ láwọn máa tọrọ àforíjì gbogbo ẹni tó bá jẹ́ kó lùbọ́ lọ́wọ́ bá ṣe wọ́n ni wọ́n kódà walau kanu uli qurba wọ́n bá jẹ́ alásùnmọ́ wọn min ba'di ma tabayyana lahum lẹ́yìn ìgbà tó ti clear sí wọn annahum ashabul jahim wọ́n mọ̀ náà ni wọ́n kò lẹ́tọ̀ fún albayanu wà rẹ̀ ayàtàn inú that same Suratu Tawbah ayà 84 Ọlọ́ni wala tusalli ala ahadin minhum mata abada ila nabi ọgbọ́dọ̀ sàdúwà fẹ́ ní kankan ní wọn tó bá kúmá wà látù sọ lè lórí wẹ́gẹ́ mọ́ kí ló sí wọn lára wọn ìrọ̀pọ̀ wọ́n jẹ́ kí ní jọmọ́ mọ́ sí àdúwà fẹ́ ní kankan àdúwà wọn sì ní pé mọ́ tọrọ àforíjì mọ́ sí tọrọ ìkẹ́ albayanuwa ó ní kálukú wà ní kí ní ààyè rẹ̀
tí kú bá ti dé tọ́ tó kù lẹ́yìn ikú òkú ní kálukú ma lọ agbó ẹ̀fọ́ ara wọn ọkùnrin olómi òkúta ń gbà tí ó wà bọ́ta ló bá ní àwọn afá kan wọ́n wá nìkan pé wọ́n ní káwọn ṣe yàtọ̀ láàrin àforíjì àti ìkẹ́ ìpé a ní tọrọ àforíjì òun náà ló gbà yìí àmọ́ a lè tọrọ ìkẹ́ wípé kí Ọlọ́run wọn kẹ́kẹ́ fèrí. Bí a lè bèèrè ìkẹ́ fún kèfèrí gẹ́gẹ́ bí Mùsùlùmí. Kìrìsìtẹ́nì kú. Àbíkèfèrí. Àni Allahumma rahamu. Ipò olúwa mọ́sàwá wa kẹ́ ìjà lè bèèrè fún bẹ́ẹ̀. Wọ́n tún fèrè láhù. Ipò tó lúwa ń ṣàforíjì fún un. Ìyá lè sọ bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ Mùsùlùmí lè bèèrè bẹ́ẹ̀ fún ẹni tó jẹ́ kèfèrí àbí Kìrìsìtẹ́nì? Àwọn àbá sọ̀rọ̀ tọ́pọ̀. Àwọn àbá wọ́n fi màyíra wọn bẹ́ẹ̀. Èyà mẹ́yìn tí àwọn àkànní alẹ́ tọrọ bẹ́ẹ̀. Àwọn àkànní alẹ́ tọrọ bẹ́ẹ̀. Àwọn àkànní rárá alẹ́ tọrọ gùfúránù àmọ́ alẹ́ tọrọ ráhámà. Àwọn àkànní alẹ́ tẹ̀ka àforíjì. Èyà lè sọ fún ẹni ọba kú tó jẹ́ Kìrìsìtẹ́nì wípé Allahumma rahamu. Alẹ́ bèèrè ìkẹ́ fún ṣùgbọ́n alẹ́ bèèrè àforíjì fún àwọn kan mú bẹ́ẹ̀. Ìpé ká má ní kó lu àforíjì mọ́kọ́lọ́ kẹ́. Àwọn yìí wá ní ráhámà yẹn ọ̀ṣàmọ́lá gùfúránù náà lọ́wọ́. Wọ́n ní ìkẹ́ ó ti kó àforíjì náà sínú. Ọlọ́run sì ní wa rahmati wasa'at kulla shay'in. Olúwa sì ní àánú ó gbá èdè gbogbo nǹkan lọ gbogbo nǹkan ló kó sínú. Wa rahmati sabaqati ghadabi. Àánú ọlọ́wọ́ ọba ó sì ṣáájú bínú ẹ̀. Ó jù bínú lọ ó sì fa síjẹ̀. Gbogbo nǹkan ló kó nú. Ẹni ó kú náà ń bẹ nínú kullu shay'in. Òun náà bẹ́ẹ̀ nu gbogbo nǹkan tó lu à ń sọ yẹn. Wọ́n ní ká má béèrè àforíjì fún ṣùgbọ́n ká béèrè ìkẹ́ fún. Àwọn káwọn àfa àti èmi kí mo wí bẹ́ẹ̀ o. Àwọn òlẹ́ anákọ́lá wí bẹ́ẹ̀. Àtàyè ṣe kọ́ ló sọ bẹ́ẹ̀. Àtàyè ṣe kọ́ ló sọ bẹ́ẹ̀ gbọ́ dáadáa. Inú tíra látàyè ṣe ti kà á. Ẹni tọrọ kẹ́ fún. Ráhámà yẹn. Ráhámà yẹn. Ó lè ṣe tàkàfífù fún tó bá jẹ́ ní ire ẹ̀sìn ní òní ọjẹ́ ní ire. Ráhámà wọn lè kà fáfà ìyá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ti àbútọ́ níbi. Ìtọ́rọ̀ kẹ́fún lílé díyà rẹ̀ kù ó lè sọ di fúfú yẹ gẹ́gẹ́ bí tàbútọ́ níbi. Tàkàfífù ń bà. Tí fúfú yóò bá ìtọ́lọ́wọ́ bá kí léèrè. Eré àwọn àfọ́mọ yẹn bí yòókù. Àwọn àfọ́mọ yẹn bí yòókù. Mo jù ú lẹ ní bọ́ọ̀gì. Ọ̀lànà wọ́n jù yẹn lẹ́lẹ́ gbọ́. Pé mo máa wò. Àwọn àfọ́mọ pa wọn mọ̀ ẹ́. Tí mo kà mo wí. Ìtawà nígbà wọn kà náà wí. Àwọn àfọ́mọ yẹn bí yòókù. Àwọn àfọ́mọ yẹn bí yòókù. Ṣọmọ tí ó ṣe kó só bẹ́ẹ̀ ní pé ó túnmọ̀ pé táwọn bá kó àforíjì nìmọ̀ àwọn àfáà tó mọ̀ ká ọ̀rọ̀ wọn. Àwọn ti mọ̀ pé áyà Kùránì ti wà direct. Bẹ́ẹ̀ gbọ́dọ̀ tọrọ ma kana lin-nabi wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikin. Pé yìí ti clear. Ó yà bí òyìn. Èyí nígbà wọ́n ti mọ̀ ń wá náà nù pé kí làwọn lè sá sí lábẹ́ kan tí ó dàbí ìrùdú. Ó wá pé ìbáforíjì ní káwọn tọrọ, ọ̀sá ní káwọn tọrọ kẹ́. Ẹ dákun, tán bá ní àmọ́ tọrọ àforíjì, kí ní máa ń wà lórí àforíjì àbá tọrọ àforíjì tán? Ẹ dáhùn máa. Kí là ń torí ẹ̀ máa tọrọ àforíjì fún kù sí? Kí là fi wá fún? Ìkẹ́ náà ni. Tọ́nà bá ti foríjì tán kí ní ó tẹ̀lé? Ìkẹ́nù tí ó bá sì ti foríjì, kí ní ó ṣe? Ó kẹ́ náà nù. Àwọn ò tọrọ àforíjì. Àmáwọn lè máa tọrọ ìkẹ́ ẹwọ̀rọ̀ tí ó kọ́kọ́ lọ́nà pẹ̀lú láàká ìtàmọ́rù pàwọn ní ọ̀. Kí lọ wá ń tọrọ ọ̀kẹ́ fún sí tọ̀wà máa tọrọ àforíjì? Àforíjì gan kéré lẹ́gbẹ́ kí ni? Ẹgbẹ́ ẹ̀kẹ́. Torí pé táforíjì bá ti wá ìkẹ́ náà ní tí a mú mẹ́. Tí ó bá ti síkẹ́ mọ́ àforíjì ò ṣe kí ni jama? Ó wúlò. Kọ́lọ̀ wá ní mo foríjì kò wá kẹ́ kí wá láfàdé àforíjì. Ó wúlò. Àforíjì Ọlọ́run náà ni ó ṣe kí ni jama? Ni ó mú ìkẹwàá albayanu torí pé kẹ́ gẹ́gẹ́ ní gọ́ọ̀yà ọ̀kanù ẹlẹ́ẹ̀kejì ó wá mú àyàwá ó nítorí pọ́lọ́wọ́ bá sọ pé inna rahmati wasi'at kulla shay'in pé ìkẹ́ ìmẹ́ Ọlọ́run kiri ká gbogbo nǹkan pé lára kulla shay'in náà ẹni tí èsì mùsùlùmí lára kílò náà ara kulla shay'in musíbà ọwà ìkẹ́ Ọlọ́run kọrí ó kárí gbogbo nǹkan tọ́lọ́run ọba wíhun kìí ṣe pé túnmọ̀ rẹ̀ ní kọ ma wá tọrọ kẹ́ àbí ó ti jọra wọn
ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ fún ọ bí nǹkan ti rí ni kọbárù ni yíò kọbárù ni pé ẹmẹ̀mí ọlọ́run dá pé ìkẹ́ mi ti kárí gbogbo nǹkan ọ̀ ìṣáhù ni wọ́n ń sọ yìí bí abàlágà wọn sì yé báwọn bí a kó mọ̀ yàtọ̀ láàrin kọbárù àti kí ni ìṣá kọbárù lélẹ̀ ọlọ́wọ́ bá ń fún wa ní ìrò ni pé gbóhùn ọlọ́run ti ṣe ni pé ìkẹ́ òun ti kárí gbogbo nǹkan ìkẹ́ ọlọ́run sì rí ẹ̀dá kò sí kò lọ́dọ̀ gẹ̀gẹ̀ nínú tó gbogbo ayé nìkẹ́ ọlọ́run bá ọlọ́run kẹ́ kálukú wa láyé bí kò sẹ́ntí kẹ́ ọlọ́run lọ́dọ̀ àbí òjò a máa rọ̀ kó má délé ẹni tí èsì mùsùlùmí atẹ́gùn a máa fẹ́ kẹ́yìn apààyàn kó wá lóhùn látẹ́gùn bà ẹ̀ dáhùn mọ́ ẹni tí ń pààyàn tí ń ṣe ẹyẹ ìjàmbá kódà ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ sí látọ́ nísìn atẹ́gùn ó fẹ́ sí àbí òní fẹ́ sí ìkẹ́ ọlọ́run bá sì ń bá níbi títún tí ń ṣe sìdá lọ́wọ́ náà kí ní ń bá ń bẹ̀ náà ìkẹ́ ọlọ́run náà nínú kódì ní òtúmọ̀ ṣe sìdá lábẹ́ èsì ní tí ń ṣe kọbárù nìyí ṣùgbọ́n ìdá tí wọ́n ń sọ tó ọba mọ̀ mọ́sálà tó wà nílẹ̀ mọ́sálà ìṣáù ni torí ìṣáù ní ká tọrọ àdúrà fún èèyàn ìṣáù náà ń sọ fún ọpọ́ ọ̀gbọ́dọ̀ sí kọbárù ni Ọlọ́run bá ti sọ yìí àánú Ọlọ́run kìí ká gbogbo nǹkan yes fact ni ó wá ní ara gbogbo nǹkan náà nìyí náà ara gbogbo nǹkan ni lóòótọ́ àmọ́ṣẹ́ ní kí wọ́n mọ́ tọrọ rẹ̀ nígbàtí ó tún wá mú ló bá ní àmọ́ wá tọrọ kẹ́ùn láti ní wá tẹ̀kfífù fún irú tẹ̀kfífù tí Ọlọ́run ọba ṣe fábù tọ́lẹ̀. ráàmà wọn lè kàfáfà ìyá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ti Abu Talib. ìtọ́rọ̀ kẹ́fún lílé bí ààrẹ kù ó lè sọ di fúfú yẹ́ gẹ́gẹ́ bí Abu Talib. tàkàfífù ń bá tí fúfú yóò bá ìtọ́lọ́wọ́ bá bí léèrè. eré àwọn àfọ́mọ̀yẹ́jú yóò àwọn àfọ́mọ̀yẹ́jú yóò kù. mo jù ú lẹ́ni bọ́ọ̀gì. wọ̀lá wọ́n jù ẹ́ lẹ́lẹ́kọ́. pé mo máa wò. àwọn afọ́mọ̀ pàmò máa. tí mo kà mọ́ wí. ìtawà nígbà wọn kàdá wí. àwọn àfọ́mọ̀yẹ́jú yóò. àwọn àfọ́mọ̀yẹ́jú yóò kù. Abu Talib tẹ̀kfífù tó sì bá ní pé káfìrí tó kú ní káfìrí ó jẹ́ kí ìwọ náà rẹ̀ dọ́nà yàn ayé ẹ̀kọ́ àmọ́ ìsàlẹ̀sàlẹ̀ iná tí ò bá wà kò ní sílẹ̀ yóò wà ní gbangba iná kí ló fà látara ohun tó ṣe fánàbíwà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ilẹ̀ láyé ẹ dákun ìbéèrè wá rèé ẹ̀san tí Abu Talib rí yìí tẹ̀kfífù tó pé ò náà pọ́lọ́wọ́ bá fi ṣe ìjìyà fúfúyẹ́ fún ìjà Ànábì ló tọrọ rẹ̀ fún dáhùn mọ́jọ̀ máa ọmọ rẹ̀ ń bẹ́nu àwọn mùsùlùmí tàlọ́mà Abu Talib Ali jazakallahu khair Ali bin Abi Talib ìjẹ́ àlí tọrọ rẹ̀ fún dáhùn mẹ́jọ máa bóò ló ṣe rí in tó ṣe Ọlọ́run bá ṣe kí ni wù mọ́ lára ìwọ náà èyí tí wọ́n ń sọ ìtọ́ fi wá ní wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ tọrọ rẹ̀ tàbọ̀ fi jọ Abu Talib tọrọ rẹ̀ mú wá sáànẹ́bì tàbí Abu Talib gbó tí sáànẹ́bì ló tọrọ rẹ̀ ó jẹmọ́ ògbọ́ àlí tó jọ ma Abu Talib ń bẹ́nu àwọn sọ̀hábà sáàlì ló tọrọ rẹ̀ kí lẹ́ mọ̀ dojú òkú ọ̀rọ̀ mímọ̀ bó sí ẹ sì fi àwọn ọ̀rọ̀ lẹ̀ bó ti clear àwọn ọ̀rọ̀ tó yanjú ẹ sì má dàrú mọ́ ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ sì bẹ̀rù alkiyama ẹ sì bẹ̀rù ọjọ́ tí ó pẹ̀yìn nìkan nínú sàárè gbà tí ó máa tara rẹ̀ ẹ má lóhun tó sọ pé kíní kan ó kanu tíra ní àwọn olùyánakọ́lọ́ wí bẹ́ẹ̀ àtàìsíkọ́lù sọ bẹ́ẹ̀ àtàìsíkọ́lù sọ bẹ́ẹ̀ gbọ́ dáadáa nínú tíra látàìsí ti kà á ẹni tọrọ ẹ̀kẹ́ fún erí burúkú bẹ́nu tíra àwọ̀ mọ́ ní kìí ṣe gbogbo tàà bá ń kà nínú tíra náà lérí rí kìí ṣe gbogbo tàà ń kà nínú tíra náà làwọn ẹni eré ń kọ́ bẹ́ni eré tí ń kọ tíra àwọn ẹni ibú náà ń kọ tíra kí náà ń pè tíra síbí táwọn èèyàn kan kọ ní ayé ẹ̀kọ́ ni torí pé tí wá fi lárúbáwá kọ́ òun wá sí bọ́lọ̀ ọba ló kọ́ kalẹ̀ ní so ọkà nǹkan nínú tíra ò sọ pé ń tọ́ ọkà ó ṣe kí ni jàmá ó correct àbó correct ní jàmá wá nínú tíra ló ti ká ẹ̀dàkùn ẹ̀mọ́yé ìròyìn táà mọ́ ń kà lórí afẹ́fẹ́ ni ó dá lẹ́nu oṣù mélòó kan níṣì àìmọ́yé èèyàn láti kà pé wọ́n ló kú ayé ẹ̀kọ́ àti wọ́n parọ́ máa ẹni àìmọye olóòní tó ti sọ pópó wọ́n tún gbé píṣọ̀ lóbí wà pó wà níbi tí ń sáìsì òjì bẹ́ẹ̀ fún tọ́ àwọn yíò wá jáde ìjọkẹ̀jì bá irọ́ parọ́ mi lóyìn pó ìgbó kẹ́nìkan wá ní àwọn lóòrẹ́ sẹ́ àníhò rẹ̀ gbá ní àìjẹ́bì náà sọ mú ká ní orí íńtánẹ́ẹ̀tì
àníkàkùkà ní kíni lọ́kà mọ́sọ mọ́ ẹni ọdẹ lórẹ̀ ní rìn yìí kọ́ tẹnuwọ́jẹ́ ẹ̀bá ní rìn àníyàn nínú ká ní àníkàkùkà ní kíni jẹmọ́ ọkà tẹ́lẹ̀ náà ọkà ní tí lọ́wọ́ túnmọ̀ sí pé tó kọ̀ rẹ̀ fi lọ́kà àníkàkùkà lọ sí kíni jẹmọ́ lọ́kà ohun yìí náà ló sì ti sọ́gbà kan nípa àbútọ́ níwọ̀n òun kò ní wọn náà ọlọ́run dáhùn kó láwá ọlọ́run dáhùn kó mọ́ní tó wá tó gbogbo àwọn èèyàn bá wọ̀n yí gbogbo wọn bá ti pọ̀ ní wọn tí wà ní mọ̀tí kan já kan sáàsọ tí wọ́n sáàkàn sọ tí ó sá dá wuyewuye lẹ̀ ó wá yíwọ́ tán tàbá wá kọ́ gbogbo tán ló wà ní slip of tongue nǹkan ló sẹ́ sọ́ndò ní tí yóò dá wàhálà lẹ́sí lọ́rùn táwọn obìnrin ó mọ̀ lò wọ́n sí máa sí ìmọ̀ nígbà àtẹni ó gbẹ́sì yé àtẹni ó gbẹ́sì yé táwọn obìnrin ilé tán yà lúwà máa tí ẹ̀yẹ bẹ̀rẹ̀ tí wọ́n pé ìfẹ́ àwọn èèyàn náà sì làwọn yìí wà ó ti wá rò pé àbùkù ló mọ̀ ti bẹ́ẹ̀ dé yìí ó bá bẹ́bọ̀ tàpàrà òun slip of tongue slip of tongue you slip of tongue ń tó ìpínjọ́ tó ń sọ ọtún kó tí ẹ̀dí ọtún ọpá àdẹ́gbà Muhammad ọ̀rọ̀ wá látorí ẹ̀ ó ibi tẹ́ káwọn èèyàn ti wá kíyèsí inú pa kí nígbà tí wọ́n parọ́ mà nẹ́bì ń tó kà ọ sì parọ́ ẹ̀bá ànẹ́bì ló sọ bẹ̀ fún ànẹ́bì ló ní ẹmọ́ sílẹ̀ ọlọ́run láwá kò bẹ̀rù ẹ̀dàkùn gbogbo wọn báyìí wọn mùsùlùmí òdodo sọ ẹ̀sìn rẹ̀ o lọ́mọdé kí wọ́n dojú kó mímọ̀ fún wọn عبدالله أدوانه وكرم وعزه فلا يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته